ṣóńdù yìí ni àbòǹkà yín lára ṣe rí ẹ̀yin sisterhood come closer come closer ṣe rí lónìí ẹ̀yin sisterhood mo fẹ́ bá wí so nísìnyí ẹ̀yin ṣe ń sọ fún wa pé ẹ ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé obìnrin ní Bobrisky ní no ṣé ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé obìnrin òun ní Bobrisky ní so mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín o tẹ́ ẹ bá ti lè dá mi lóhùn so ní gbogbo ìgbà tí ẹ bá ń ṣe àwọn event yín tí ẹ bá mú aṣọ ọkùnrin tàbí tẹ́ ẹ bá mú aṣọ obìnrin aṣọ wo lẹ máa ń tà fún Bobrisky o ṣé kò ń ṣaṣọ obìnrin lẹ ń tà fún ṣé kò ń ṣàwùjọ obìnrin ló máa ń wà so nísìnyí wọ́n wá fún ní best female dressing àbí kí wọ́n fún kò tiẹ̀ fẹ́ mọ̀ ó wá ń kẹ́yìn sisterhood lára àwọn ọkùnrin ń bọ̀ so nínú kàtígórì méjèèjì tí wọ́n mú nísìnyí ọkùnrin ló gbà so ẹ wá ń bí nínú ẹ continue ó ti yé yín tí ẹ bá fẹ́ pẹjọ́ ẹ pè bàbá yín ṣe rí tí Bobrisky jókòó ṣe rí Portable ṣe rí Portable òun náà kò jẹ̀bi rárá nítorí pé òun náà ń jà fún orílẹ̀-èdè tiẹ̀ ní ó dẹ̀ ń jà fún orí àwọn ọmọ ẹ̀ ní ó ti yé yín so mi ò bá Portable yìí bá Bobrisky wí Bobrisky lè ó jẹ́ jẹun tó bá wù ú nínú ayé ṣùgbọ́n kò kàn ṣe Nàìjíríà ló tún máa jẹ́ ohun tó náà fẹ́ jẹ́ yẹn ni nítorí àwùjọ wa ò fẹ́ ṣùgbọ́n nílùú òyìnbó anybody ló lè jẹun tó bá wù ú ṣé ẹ ti understand ṣé rí àwọn tí wọ́n ń jáde tí wọ́n ń sọ̀rọ̀ yẹn gbogbo wọn ni wọ́n máa ń pe Bobrisky pé kó wá grace event wọn tó bá ti débẹ̀ ó ti yé yín wọn ò ní fi sáyé ọkùnrin ayé obìnrin lọ́n fẹ́ fi sí so Bobrisky táwa mọ̀ nísìnyí obìnrin ní so ẹ fílẹ̀ kò jáyé tiẹ̀ ṣé ẹ wá rí Fẹ́mi kò ń ṣe pé Fẹ́mi jẹ̀bi ohun tí wọ́n present fóun lòun sọ so ẹ̀yin tẹ́ ń takù Fẹ́mi tẹ́ ń bára yín jà ẹ ní láti jà wọ́n kàn try láti promote fíìmù tí wọ́n fẹ́ ṣe yẹn ni ṣó ti yé yín ṣé wá rí ẹ̀yin sisterhood ẹ mọ̀ tó ń pa mí lẹ́rìn ni pé gbogbo yín wá ń jáde ṣé yẹ kan fún Bobrisky ṣé yẹ kan fún ṣé ọkùnrin ní Bobrisky lójú tí yín ni orúkọ ọkùnrin ló sọ ṣùgbọ́n màmá yín ni màmá yín ni nítorí pé tí ẹ bá máa ṣe ìbẹ́ǹtì ẹ ń pé Bobrisky kó wá jókòó sáàárín àwa ọkùnrin mọ́ àárín obìnrin ló fẹ́ wà ó ti transform ara ẹ̀ ṣó ti yé yín so kẹ́ ẹ lọ jókòó pẹ̀lú ariwo òṣì tẹ́ ń pa Bobrisky ò ń ṣọkùnrin mọ́ obìnrin ni ó wá ń dùn yìí nísìnyí gbogbo yín wá ń jáde wọn náà fún cross dressing ṣé Bobrisky sọ fún yín pé òun cross dresser ni Bobrisky kò ń ṣe ọkùnrin mọ́ transgender ni transgender òun ni Bobrisky nísìnyí kò ṣe ọkùnrin mọ́ obìnrin ló ń ṣe for your information Bobrisky kò ṣe ọkùnrin mọ́ ó ti trans ara ẹ̀ láti ọkùnrin sí obìnrin so kí wá ní gbogbo wàhálà yín kí ni gbogbo wàhálà yín bàbá yín ló ń bá yín sọ̀rọ̀ kẹ́ gbẹ́nu yín sọ̀hún ẹ̀yin gbogbo ẹ̀yin sisterhood ẹ má bínú mọ́ pé wọ́n máa ká yín lára ẹ jèbù rẹ̀ olùgbẹ̀bẹ̀ tó bá ti di ìgbà tí wọ́n fẹ́ ṣe another one ẹ̀yin náà ẹ yé fi wo sórí gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ẹ lọ síbẹ̀ gbogbo yín lẹ̀ ń fi wo sórí lẹ̀ ń kúnkúnkún Bobrisky ò dẹ̀ kúnkúnkún àbí kí n ṣe yín náà ẹ má bínú bó ṣe yín lára mi ní mo ṣe ń pariwo ẹ má bínú jẹ́ gbọ́ ẹ má bínú o.